Tọ́ ẹ káàárọ̀ gbogbo èèyàn. Òní ni 15/4/2026. Tọ́ mo rò pé àwọn olórí burúkú tí wọ́n sọ pé Donald Trump ní alágbára gbogbo ayé kódà agbára ẹ̀gẹ́ jọ lọ́run sẹ́yìn gbogbo ẹni tẹ́ ń gbò tí wọ́n jẹ́ brainwash Christian yẹn sẹ́yìn gbọ́ mi ọpọlọ òsì fún wọn o mi ò sọ àwọn Christian gidi o àwọn brainwash Christian inú wọn máa ń dùn tí wọ́n bá ń gbọ́ news lásán pé wọ́n ń pa mùsùlùmí bì kan wọ́n àfẹ́ mọ tó ṣẹlẹ̀ ni wọ́n sàn pa mùsùlùmí ni wọ́n máa ń dùn gan wọ́n máa ń wà faith in fact at rest pé ni wọ́n ń dùn ṣe ìgbọ́ yẹn báyìí gbogbo wọn olórí burúkú ni wọ́n sẹ́yìn gbọ́ mi báyìí now ẹ bá ń bè lọ́wọ́ ọjọ́ wèrè tí ń pè rẹ̀ ní Trump ẹ sọ fún un pé bó wa market bẹ́ẹ̀ bó lọ́jà dèdèrìn òponu àgbàlagbà àti bó lòun lálágbára ni jẹ́ nsá sọ̀rọ̀ kan fún yín ọ̀nà tí ó lòun fẹ́ block ó ti block ẹ̀ kì í ṣe straight of Hormuz o kí n sáré júwe kí n fi ọ̀rẹ́ kí n fi júwe for example ṣé àmì nísìnyí báyìí tí wọ́n máa ń bọ̀ láti Ondo tó bá wà wájú Adéyẹmí kọjá yóò jáde sọ́rẹ̀ tó bá ń bọ̀ láti Benin ṣé ń gbọ́ mi tó bá ti kúrò lófosùn yóò jáde sọ́rẹ̀ tó bá ń bọ̀ láti Ìjẹ̀bú tó bá ti kúrò ní Paraga yóò jáde sọ́rẹ̀ ṣé ń gẹ́tẹ̀ báyìí so gbogbo bí tá a sọ tó jáde sọ́rẹ̀ yẹn pápátá ká ní pé ní Strait of Hormuz ṣé ń gẹ́tẹ̀ báyìí so gbogbo bẹ̀ yẹn ni Iran ti lé mine sí abẹ́ ogbó mi bẹ̀ now inter America wá sí dáhùn pé blockade kó wá bọ́ sírú Ondo gangan kó blọ́ọ̀kì Ondo kó bọ́ sírú Ajébándélé kó blọ́ọ̀kì kó bọ́ sírú Òfosùn kó blọ́ọ̀kì ṣé ẹ mọ̀ pé àwọn mọ́tò nílé wọ ọ̀rẹ́ nǹkan tó ṣe nìyẹn kì í ṣe orí ilẹ̀ kì í ṣe omi Iran ń lo block ìyẹn nìkan ọkàn lápẹ́ blockade after tó wá ṣe èèyàn tán China àti àròpétọ̀ yóò yá àdógún ní òdògún in fact ẹ̀yin ẹ̀ pé power pass power agbára ajá agbára lọ ọ̀gbẹ́ni ọ̀rọ̀ táyé rí pé ṣíìpù wo ní ń bọ̀ yẹn ọkọ̀ China wọ́n tẹ̀ yá sẹ́yìn signals pé ẹ̀yin navy ẹ má fẹ́ rí ara yín wéwu ẹ kúrò lọ́nà fáwọn market ń bọ̀ wọn ra jáde ṣíìpù kìíní ṣíìpù kejì ṣíìpù kẹta ṣíìpù kẹrin Russia náà tún ṣe kíni wọn náà ti ṣíìpù wo nìyẹn ṣíìpù Russia ẹ jẹ́ wọn jáde wọ́n wá farabalẹ̀ wọ Iran wọ́n ra epo nìkan kọ́ wọ́n képo wọ́n mépo répo wọ́n répo képo répo ege ẹ̀yìn èèyàn ẹ̀ sì oríire ogun ẹ̀ tẹ́jẹ́ Trump àbí tẹ́ support humanity be you Christian or Muslim tẹ́ support humanity ẹ̀jẹ̀ kan náà ní rọ́rìn lára wa náà àwọn olórí bútáyé wọn ó báyìí tí wọn ò ní so ẹni mọ̀ sí pé mẹ́rin mọ̀ sí pé wọ́n kọ́ ṣúùtì àkọ́kọ́ wọ́n lọ sí school ẹ̀ sì lọ ṣúùtì ibẹ̀ tẹ̀sí pa 173 gbogbo wọn tó support Israel àti America wọn ò ní sóríire báwọn yẹn ṣe gbọ́mọ sí náà ó ti gbọ́mọ sí lẹ́yìn olórí burúkú yìí tẹ́sí tí a bá yé yín jẹ́ being a Muslim o gbọ́dọ̀ pa ẹ̀mí kan láì jẹ́ pé justify kẹ́ ẹ pa èèwọ̀ ni o bá wọ pé ànábì kankan sọ sàṣánà ànábì ní ẹ ṣọ́ra fún èpè ẹni tá a ṣe àbòjì sí so wọn á nílò òjíṣẹ́ Ọlọ́run tí yóò bá ṣe mùsùlùmí kọ́ ànábì ní bá àmọ́ jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹni tí ń bọ iná tàbí ń bọ ère gbọ́dọ̀ ṣàbòjì torí kò sí àgàrà láàrin wọn àtọlọ ní tó bá sọ báyìí ìní ó ṣẹ ẹ má ṣàbòjì sí yàn ẹ̀yin náà wo nǹkan tí Islam ti wá kọ́ wa nìyẹn o ìbá jẹ́ kó má jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣàbòjì sí inú tí ń wá ń dùn pé wọ́n ń pa mùsùlùmí ńgbà Ọlọ́run wá gbé ògo fún ọ̀lẹ tó gbé agbára fún ọ̀lẹ ńsìn káàlẹ́ fẹ́ sí sẹ́yà àpárá yín lókù báyìí ẹ̀yin olórí ibú mi odidi póòpù ẹfẹ́ sọ pé ẹ nílà ká ìju póòpù lọ póòpù kọ̀ǹdẹ́ẹ̀mù tí olórí burúkú Trump ń ṣe Trump fẹ́rẹ̀ lẹ́ẹ̀kẹsẹ̀ Trump wá ṣe tattoo ara rẹ̀ pẹ̀lú AI gẹ́gẹ́ bí Jésù ipò náà ń gbàyàn lẹ̀ ẹ̀yin náà yìí máa jí ẹ̀yin lórí bíìsì tó ń sọ̀pọ̀tì ẹ̀ Benjamin Netanyahu wọ́n pàṣẹ òfin ní Israel ìwọ tó báyìí lè mú ẹ preach gospel bẹ́ẹ̀ tí ń sòsì kiri ń bíbá yẹn njọ́yé tẹ́ báyìí mú ọ báyìí ẹ̀wọ̀n 1 year ni tí wọn ò bá pa ọ́ bákan náà ni pé ó ń jẹ́ pé kò sí nǹkan tí ń jẹ́ scam of the highest order tó ju Christianity lọ láwọn olórí ibùtẹ́yìn wòlé ń sọ̀pọ̀tì tó pé nǹkan ti fún yín ní code name pé Israeli is the promised land so tó bá wá sí Nàìjíríà tó fẹ́ claim Ìbàdàn promised land náà ni kó gbàlú wa lẹ́yìn olórí burúkú yìí ó bó wá ṣe ń lọ àtúmọ̀já yín sí so now blockade tí America blockade tó block ní ibi kátó Strait of Hormuz àti rí i pé it's just paper program paper policy lásán òun ni Russia Chinese vessel 4 vessel ìlú kọjá níbẹ̀ tí wọ́n ti lọ gbé epo láti Iran tí ó sì nǹkan tí ó ṣẹlẹ̀ bó bá ṣe ń lọ ẹ̀yìn èèyàn á tún máa já yín sí àmọ́ update yín ẹ ṣé gan ẹ jọ ẹ bá wa like
ẹ bá wa share, ẹ bá subscribe, and then ẹ bọ́ sí YouTube channel wa ẹ jọ́ ń tòótọ́ lọ́run láfi ti bá kan gbogbo tá à ń ṣe torí anytime from now kò ní nǹkan tí TikTok ò lè ṣe sẹ́yìn gbọ́ mi yé báyẹn tẹ bá débẹ̀ torí tọ́lọ́ abẹ́yìn ni ọlọ́run balikẹ́ ló fi àlùbáríkà yìí sí ẹ̀yìn tẹ bá dé YouTube ẹ bá wa subscribe síbẹ̀ ọlọ́run balikẹ́ ló gbàdúrà ògbó wa pẹ̀lú ògo ọlọ́run tó eléyìí náà ẹ bá follow, ẹ bá share, ẹ bá comment, ẹ dẹ̀ bá like. Ire o.